ẹni tó bá wo show ẹ bá wa like show ẹ má kí n máa sọ fún lẹ́yìn wọ́n bá ti wọlé five sacrifice bẹ́ẹ̀ wọ́pọ̀ ṣe kẹ́ kọ́kọ́ bá wa tẹ thumb up lórí show kẹ́ kọ́kọ́ bá wa like yẹ kẹ́ bá wa share kẹ́ bá wa opinion yìí kó máa lọ ní comment section Àdìsá ń ṣiṣẹ́ o Májàsọ́lá ń ṣiṣẹ́ o ọmọ aládìkún ń ṣiṣẹ́ o nílẹ̀ Yorùbá of today gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí pé Yorùbá wuyì kí lè fi assist àwọn tó ń káàkiri ẹ̀rù ń bà mí ni tó bá yẹ pé mo rí àkáǹtì tó ṣe wípé tá a bá máa sọ pé ó yá ẹ fowó síbẹ̀ tí máa rí èèyàn kan àbí èèyàn méjì tó máa join mi mọ̀ bóyá àwọn èèyàn people are calling me wọ́n máa ń pè lórí show ìwà bàdà ṣe fẹ́ assist àwọn tó ń travel káàkiri yìí bàdà ṣe fẹ́ ṣe gbá bàdà ṣe fẹ́ ṣàwo ohun mi bẹ́ẹ̀ ẹ̀mí pákálòlò ni mí ó níbi tí mo lè rojọ́ ọmọ tó bá yẹ pé mo máa rí èèyàn méjì tó máa join mi àkáǹtì tá a máa lọ ṣí tó ń tọ̀ máa mọye tó wà ń bẹ̀ tèmi náà máa mọye tó wà ń bẹ̀ tí tọ́rọ́ bá jáde tí kọ́bọ̀ bá jáde tó ń tọ̀ máa lè explain dóò owó kankan ò ní jáde without my consent because wọ́n fẹ́ gbó jáde máa yẹ kí signature mi wà ń bẹ̀ tó ń tọ̀ máa lè dúró tì mí wípé Yorùbá wuyì tó máa ní Yorùbá wuyì gbà káńtì rẹ̀ ó gbowó o tí ẹnìyàn lè sọ wípé owó tí Yorùbá wuyì tó mi fẹ́ rojọ́ mi yóò lè fòpá mi ẹ̀yìn náà mọ̀ mi fẹ́ rojọ́ tó yẹ pé ẹnìyàn ló bá máa gbẹnu mi sọ̀rọ̀ pé 1,000 naira la gbà o 200 naira la ná o Yorùbá wuyì ò yọ 1 kọ́bọ̀ ń bẹ̀ o tí n bá rí ẹ̀yin ìyá mi tẹ̀ wà nílùú òyìnbó tí n bá lè rí kan nínú yín then ẹ̀yin brothers pàtó wà Nàìjíríà náà tí n bá lè rẹyọ kan nínú yín tẹ́ bá lè join mi à lọ ṣí àkáǹtì because wàhálà tí wọ́n ń ṣe yìí voluntary làwọn boys yìí ń ṣe tí wọ́n ń tẹ̀lé lóye káàkiri voluntarily wọ́n fi ìyàwó lẹ̀ wọ́n fọmọ lẹ̀ wọ́n fi gbá lẹ̀ wọ́n fún àwo lẹ̀ kí pé olóyè òbèrè sísì ṣùgbọ́n àwọn ọmọ tó ń tẹ̀lé lóye káàkiri kí àwa Yorùbá tá a bá appreciate wọn mi ò ṣú ọ̀pọ̀ pọ̀ jù àwọn tí ń pè mí ṣùgbọ́n mi ì lè rojọ́ ni mi lọ sí school mi ò bí yàn ṣe ń ṣàkáǹtì owó lẹ́yìn owó tèmi wọ́n pẹ́ owó tèmi ò lè fi 1 naira rú mi lójú ṣùgbọ́n owó pé owó ilẹ̀ Yorùbá mi mọ́ bó ṣe máa mò ń ká lòlò èyí náà mọ̀ pé mò ń ká lòlò tí má rí èèyàn kan àbí méjì tó máa volunteer ara wọn ẹ̀kọ́ àkọsí comment section if you volunteer yourself kódà tá a bá pé 5 tó yẹ pé tó bá ṣe ń wọlé báyìí oníkàkùn máa rí àláàtì pé owó ló wọlé báyìí o tí tọ́rọ́ tàbí kọ́bọ̀ bá jáde ń bẹ̀ tí mo gbọ́dọ̀ máa rí àláàtì pé tọ́rọ́ àti kọ́bọ̀ tó jáde ń bẹ̀ lélẹ́ yìí o tá máa jẹ́ bí èèyàn méjì ló máa ní signatory sí o bí èèyàn 3 o tí ò ní sí pé Yorùbá wuyì ẹ lọ bèrè lọ báwo ni fẹ́ ṣàkáǹtì báwo ni fẹ́ ṣe ìgbà English mi lọ sí school mi lọ sí school o gbẹ̀ntẹ́ ń pè mí people are calling me back to back. Many are calling me back to back. We need to support the Sunday Igboho. Even if you are not supporting him, we need to support àwọn tí wọ́n tẹ̀lé. We need to support àwọn tí wọ́n tẹ̀lé Sunday Igboho. Olóyè sọ pé kí n bèrè sísì lọ́wọ́ yín o. Kò wọ́n mi kí n bèrè kọ́bọ̀ o. Owó náà tábà ti rí pàápàá pa fẹ́ support. Ẹni tí wọ́n fi support olóyè lè máa kó fún. Àwọn náà mọ̀ wọ́n, èmi ò mọ̀ wọ́n. Àwọn náà mọ àwọn ọmọ ẹ̀yìn wọn kò sí tèmi mọ̀ nínú wọn. Ok ẹni tó bá fẹ́ join ẹ jọ ìwọ̀n yìí máa ń dá platform múlẹ̀ yìí lè bá ṣe platform ẹ̀kún ìmọ̀ ṣe. Bàbá àwọn tí wọ́n yẹn lásán ó tún rò ìwẹ̀ yẹn lágbára ọ̀rọ̀ ìjẹ́ lè wọ́n gbé. Lẹ́yìn náà ó fi bàbá wa bá àlù lọ́rẹ́. Ẹ bá ń ṣe sí ìwé. Wọ́n fi bàbá yẹn sí bàbá pátápátá tó pẹ̀ ní ìlú Kwara. Ọlọ́run ní wọ́n ti kábíyèsí.
ìwé kù àlè wá ẹ̀jẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ dáadáa ọlọ́run bàtà bá wọn jẹ́ ó fi hàn dájúdájú pé wọ́n fẹ́ràn lẹ̀kúnnù wọ́n lè fẹ́ràn àwọn tí ó dìbò fún wọn òun náà fi fàyè gbà mí pé kí n wá tó a kí gbogbo ọlọ́pàá pátápátá ti bẹ̀rẹ̀ Nàìjíríà ó kí director ẹsẹ̀ gbogbo ẹsẹ̀ pátápátá. And because along with TikTok, only our people are difficult when it comes to money. Don't you want doing Yoruba nation? Really? Our fans tell me they are not difficult when it comes to money. Oh. Àwọn fans Yorùbá wuyì o nípa ọ̀rọ̀ olówó dé àwọn fans tèmi ò difficult o àbí ẹ̀yin fans mi ẹnìkan sọ lórí TikTok ol wọ́n láwọn máa ń difficult tó bá dé ọ̀rọ̀ olówó dé àwọn fans tèmi ò bá wuyì kò sólóṣì nínú àwọn fans tèmi ó dàbí jẹ́ 500 àmọ́ 500 naira àmàdá and we will do something. Yorùbá we are not talking about your fans okay àwọn làwọn fans mi kọ́ làwọn ń sọ. Ọlọ́run fans mi kọ́ làwọn sọ má pè mí máa kí ló ń pè mí ìyá pọ̀ ní ọ̀tọ̀ ń pè mí. Sójà ni o civil defence ni o àwọn security guard forest guard ni o vigilante ni o ọ̀tá àwọn ọdẹ ìbílẹ̀ òkì gbogbo yín òkì Ọlọ́run ní jẹ́ kí ẹ̀ sì ṣe ní ọwọ́ bandit. Gbogbo olùbáyọ̀ wá bí ìṣẹ́jọ́ ìjẹ́ náà police ọ̀wá fọwọ́ sí àlèwá bí ìdàrẹ́tọ̀ ọ̀fẹ́sẹ̀ sọ̀rọ̀ fẹ́ kò ní rọrùn bí sì kò bá ń ta kò bá fẹ́ kò ní rọrùn adúgbò pé nígbà bàbá ti fọwọ́ sí ìwé ẹ̀kọ́ sílé tí a fi bàbá onígbèrè a fi ṣe olórí wa ní ìpínlẹ̀ Kwara ní so gbogbo àwọn ọmọ tó jẹ́ security wa wọ́n láti máa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá DSS vigilante civil defence forest guard ọ̀tá ọdẹ ìbílẹ̀ so pé àgbájọwọ́ la fi sọ̀rọ̀ ẹ̀rí wípé bàbá wa ní àjèjì ọwọ́ tó lè gbẹ́rù lórí bàbá bá mú odidi ọwọ́ tá a bá fọwọ́ báńkì bá fún èèyàn ò ní lè sẹ́ so ẹ̀yin tẹ́ wá jẹ́ brọ́dà mi tẹ́ jẹ́ sísítà mi ní o ń ṣiṣẹ́ àgbẹ̀ ní o ń ṣòwò ní o tí o bá ti ṣe wú ìpínlẹ̀ tó ń ṣiṣẹ́ awálà nílùú wa àwọn èèyàn tí wà lẹ́yìn fẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ṣiṣẹ́ àgbọ̀dọ̀ ṣe lẹ́bálẹ́sì ọba àwọn ìdá Nàìjíríà wò so ẹ̀jẹ̀ ká fọwọ́sowọ́pọ̀ gbọ́dọ̀ bá ti fura sí pé eléyìí kó dàbọ̀ jọmọ wù náà lọ́jọ́mọ Yorùbá tá a bá fura sí pé nígbàgbọ́dọ̀ ilẹ̀ ó mú lè fúlù ilé òmùgbò. Àbájá àwọn ẹ̀mí tó ti lọ, àbájá ẹni tí òun kẹ̀kọ́ yẹ kó wọ́n ti kú, fún nípa ìfúnpẹ̀sì ayé tó jáde láyé lójijì, gbogbo ẹnikẹ́ni tí bá ń gbàgbọ́dẹ̀ fún ẹ̀yọ̀ bá ń parẹ́ lójijì. Èmi ṣe ń ṣe èmi dẹ̀ nígbàgbọ́ pé ọba tó ní mí òun ló fi ẹ̀rù sí mi lára. Mo lè nígbàgbọ́ pé ìwọ tó bá ní pé kí ni mo fẹ́ ṣe tó mò ń jáde ni tó bá pàdé mi wá sáré. Mo bá wá ní ẹni mo ṣe ìwọ pàdé mi ìwọ dá mi lọ́nà ìwọ dá mi dúró nùgbó ìwọ dìgbò wà á ní ìlú ìwọ tó bá wà lẹ́yìn lórí tó kà mí. Ìyá wa Stella wọ́n ní àwọn pé Yorùbá wí mo sọ fún yín mo pe wisdom mo fún ọ fún mi ní àkáǹtì mi rẹ̀ fi 100,000 èyí tẹ́mi fẹ́ ṣe ìyá wa Stella gan mo máa mú ẹ̀yin fún ara yín máa mú yín èyí tí mo fẹ́ ṣe ó máa jẹ́ Yorùbá Wuyi fans bóyá ká sọ pé Yorùbá Wuyi fans for mi mo bá fẹ́ ṣe ìyá wa Stella ẹ máa volunteer ara yín. So mo ní èèyàn méjì sí yàwá Stella ẹ máa volunteer ara yìí so mo ní èèyàn méjì sí mo ní èèyàn kan sí ní abroad mo ní èèyàn kan sí ní Nàìjíríà
ìbá àṣọkùnrin ìbá àṣọkùnrin fi ẹni bá yẹn volunteer rẹ̀ ẹ̀rọ bá mi fi sí comment section máa píkì máa dẹ̀ kọ́rúkọ yín kalẹ̀ tẹ́bà dẹ̀ volunteer ara yín máa mú yín by fire by force mi ìdẹ̀mọ̀ pé kò sí ẹni tí mo lè mú ní Yorùbá Wuyi fans tó máa sọ pé òun ò tẹ̀lé mi wà lọ ta onítọ̀hún ni ẹgbẹ́ mi tó kọ́ máa ta gbẹ̀yìn fans mi níjẹta ibiṣẹ́ àbílànà rẹ̀ ẹgbẹ́ òdúbẹ̀ rẹ̀ ti ní pè mí pé ta ni fẹ́ ta wọn fún máa ta anybody tí bá fi lè pick fún ara mi máa gbé nítorí máa lọ ta ni tẹ̀lé ẹ̀ nífẹ̀ẹ́ sọ pé ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sọ pé ẹ̀ ṣe we will do báwo ṣe máa ń ṣe kinní yẹn náà báwo ni wọ́n ṣe máa ń ṣe kinní yẹn mo fẹ́ ká ṣe kinní tó jẹ́ wípé tó bá ṣe kinní yẹn tó jẹ́ wípé ó jẹ́ iye kan wọ́n fẹ́ lọ sí ìlú kan wọ́n fẹ́ lọ sókè ọdẹ o lókè ọdẹ tẹ́lẹ̀ lọ yìí o a máa wà káǹtì wa èló la ní ń bẹ̀ tọ́rọ̀ la ní ni kọ́bọ̀ la ní ni látọ̀dọ̀ Yorùbá Wuyi owó epo ni olóyè ló kọ́ àwọn mọ́tò kalẹ̀ o ẹ̀rọ àpọ̀ ọmọkùnrin yìí àwọn boys náà tí wọ́n ń tẹ̀lé wọn voluntarily láì ṣe pé wọ́n fún wọn lówó ojú máa ń ti èmi bóyá èmi nìkan lójú ń ti tara ń lọ èmi ò lè sọ so I'm gonna pé ẹni fẹ́ ṣe PayPal máa fún yín ní PayPal mi and I don't want to hear don't mention my name if you don't want us to mention your name don't give us money. Tọ́ba mention orúkọ yín tó bá jẹ́ pé orúkọ yín jẹ́ Modúpẹ́ Ọlákẹ́yìndé a máa wá síbi máa ní Mrs. Modu ó fún wa ní 10,000 naira tó bá jẹ́ pé Mr. Kẹ́hìndé Ọládùnní lórúkọ yín a máa ní Mr. Kenny wọ́n fún wa ní 50,000 naira tó bá ti jẹ́ pé PayPal ẹ fi san tàbí sell tó PayPal tèmi ni máa fún yín tàbí sell yìí so àwọn tó kù wọ́n á lè kọ kalẹ̀ ṣe bó ṣe máa ń ṣe lórí péèjì mi nìyẹn ìwọ ta bá fún wa lówó tàbá dárúkọ ẹjọ́ má bò wá o kó wá ta kó wá sọ o mo yó ní akálòlò kí máa ń rojọ́ mi ò yó ní ebi ò pa mí o so máa lù yín ní gbàǹjo gbẹ̀yìn fáàsì mi fẹ́ lọ ta anybody àti Yorùbá Wuyi o àti Yorùbá Wuyi fans o gbàǹjo ọlọ́ta anybody ẹ kà máa òkèrè láti sáwà bí ọjọ́ sọ̀rọ̀. Àwọn èèyàn bíi ọ̀tá àlú náà wà lọ́wọ́ ọba tó ní ìlú tó ní ọba kan ló ní ìbúra wọn olólùmọ̀ ọba tó tẹ̀lé tó dá wa sí ọ̀pọ̀lọpọ̀ kan ló ti gbọ́ nígbà tí mo fẹ́ wá wọ́n ní Sunday Igboho tó wá yóò mọ àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n mọ bá mùsùlùmí ká wọ́n mọ nínú ọ̀rọ̀ èmi gẹ́gẹ́ àbá àlàbí èèyàn mi ni ó wá ń sọ pé Igboho tí mo mọ èèyàn mi ni gbogbo Christian ni mí àwọn babaláwo la bàbá mi kan bí mi èmi dáìpọ̀ yìí èmi mọ̀ ń sin bẹ́rẹ́ bẹ́ẹ̀ bá yẹ kó mo wú òògùn gbàdí kan. Wọ́n bí mi sí church mo sì ka báyìí dáadáa bíbélì ni mo sọ tó ń bà mí lẹ́rù ó ní ẹ̀rù kò sí nínú ọ̀dọ̀ mi ó ní pẹ̀lú pé kí ló máa bẹ láàyè ó ní iwájú mi Olúwa ń ṣe ààbò fún mi ẹ̀yìn mi Olúwa ń ṣe ààbò fún mi. ọ̀pọ̀ àìkúrí Christian ni ọgbà Jésù wọlé. ẹnìkan ní kí fáwọn ní náírà account máa fún ní náírà account ẹnìkan tí a rí lórí Àmọ̀kẹ́ jẹ́ kí n pè é kó bá mi ṣe náírà kó bá mi ṣe àkáǹtì ẹni mo máa ń lò fi gba owó and again lẹ́yìn ìyẹn jọ tó lọ bí mo bá ṣe wà níbi bíi tí bá fẹ́ ṣí náírà account ní Nàìjíríà náírà account mi ti wọ demorage àbí kí ló máa ń wọ̀ dormant tí bá fẹ́ ṣí náírà account ní Nàìjíríà ní orúkọ ẹgbẹ́ Yorùbá Wuyi báwo la ṣe máa ṣe because we have to support the rebel ẹ jẹ́ kí n pọ̀ mọ́ tó bá wà ní tí bá fẹ́ ṣí náírà account lórúkọ ìyá mi a fẹ́ ṣe ti Nàìjíríà a dẹ̀ fẹ́ ṣe ti ní abroad sell àbí PayPal lẹ́ máa lò so I have sell I have PayPal tó jẹ́ pé orúkọ mi ló wà ń bẹ̀ please your receipt hold your receipt o Àmọ̀kẹ́ báwo ni ó sì ń lo account number tó máa fi ń gbowó lórí ìkíní yẹn
jọ lọ sórí comment section tí kò lọ comment síbẹ̀ fún àkáǹtì yẹn síbẹ̀ mo fẹ́ lò. ọmọ opay account if you want my opay account Yorùbáwùyí náà lè máa lò opay account Yorùbáwùyí please screenshot any amount you give to us please and send it to me opay account at Yorùbáwùyí náà lè máa lò lórí opay and ẹni tó bá fẹ́ send kò kí n ṣe nọ́mbà yìí o if you want my cell just call me and I'm going to give you my cell number. So ẹni bá fẹ́ support tó jẹ́ pé fans lọ́dọ̀ Yorùbáwùyí fans Yorùbáwùyí tó bá fẹ́ support ẹ ká máa gbólóyè Sunday Igboho Adéyẹmọ lọ. wọ́n wá ẹ̀ pé alájà ọkọ̀ tóyọ̀ sí kírísítẹ̀lì òun èmi náà lè rí ìgbà ọmọ ọdọ tó ti gbà tó bára yìí. ṣé ẹ kúlẹ̀ àwọn bàbá mi bá jáde bí ẹ fẹ́ pẹ̀lú ẹ̀ bí èmi sì ayọ̀ gbé ẹ̀ ìyá ní mọ́tàlásí náà tó àlẹ́ fún mẹ́ orí wípé ọlọ́run bẹ́ẹ̀ ni yàtọ̀. tí a bá ti sọ̀rọ̀ fún wọn tí ojú wọn bá ti sí àwa ìgbà tẹ́lẹ̀ ti bá wọn sọ̀rọ̀ tí wọ́n lè ní Sunday ọmọ Yorùbá ni ẹ́ ìrẹ́ Yorùbá ti là ní ìdè wọn bá tó bá lè ṣe fún àwọn fámìlì ẹ bàbá tí wọn kú ní Yorùbá ni ẹ àtúntò bá lè ṣe fún àwọn fámìlì rẹ lórí ọ̀rọ̀ bá ní ìfọ̀rọ̀ ẹ lọ sí ṣe mọ̀ pé àtúndì ìdí àṣẹ kankan náà. ẹni tó bá fẹ́ account number naira account number mo fẹ́ wo iye tá a fẹ́ gbà Àmọ̀kẹ́ stay on the line naira account number nìyẹn mo fẹ́ wo iye tá a fẹ́ gbà ní èmi tí wọ́n lọ sí Òkè Ọdẹ látọ̀dọ̀ mi mo drop 100,000 láti ọ̀dọ̀ Yorùbáwùyí mo drop 100,000 so mo fẹ́ wo tó fẹ́ wo àkáǹtì yẹn lẹ́yìn ká máa kó fún àwọn tí wọ́n tẹ̀lé olóyè lọ sí Òkè Ọdẹ lẹ́yìn. If you want my PayPal just put Yorùbáwùyí ẹ bá mi send the receipt ẹjọ́ torí mo lè má rí receipt yìí lọ́dún kan ẹ bá mi send the receipt ẹjọ́ mo ti fi account number Nigeria ẹntẹ̀bẹ̀ naira account a máa ń lò lélẹ̀ and ìyàwó Stella ẹ mú báírò àtìwé kalẹ̀ iye tá a bá ti ń gbà lẹ́nìí Àmọ̀kẹ́ máa jẹ́ kí n mọ̀ jẹ́ ẹni tí bá ti ń mọ̀ ìyàwó Stella máa mú báírò àtìwé kalẹ̀ ẹjọ́ a nídìí ọkùnrin tó máa join wa ní Yorùbáwùyí ẹjọ́ a nídìí ọkùnrin ẹ̀yìn ọkùnrin yẹn ẹ̀kọ́ lè dákẹ́ síbẹ̀ kẹ́ máa wò mí lè dákẹ́ síbẹ̀ kẹ́ máa wò mí o ó máa di wàhálà máa bá ní fa wàhálà lórí péjì yìí o ẹ̀yin ọkùnrin first Yorùbáwùyí you are watching from Ìkòyí ilé ẹ káàbọ̀ Mr. Adigun ẹ bá mi kí Mr. Adigun káàbọ̀ sórí péjì Yorùbáwùyí o ẹ̀yin ọkùnrin ó dà pé ẹ̀yin ọkùnrin tó wà lórí péjì dàbí Mr. Kẹ́hìndé ṣókùn ni wọ́n ṣá Kẹ́hìndé ò gbé nǹkan náà Mr. Kẹ́hìndé máa píkì yín ẹ̀yin ọkùnrin tó wà níbi tẹ́ ẹ bá gbogbo yín máa píkì ẹ̀yin ọkùnrin tó wà lórí péjì tẹ́ ẹ bá fi lè náwó sókè pé máa join wa máa píkì yín randomly ẹ bá tó bẹ̀ tọ́sọ́ pẹ̀ ṣe nígbà tí ṣe yín lè ṣe pẹ̀lú gbogbo díẹ̀ máa lu ẹlòmíì lé ní mi ní kí ẹ̀ bóyá ó dàgbà tó kò dàgbà Yorùbáwùyí so ẹ kà máa gbọ́dọ̀ Sunday Adéyẹmọ Igboho ṣàlọ́ please fi Yorùbáwùyí fan tó jẹ́ pé tòótọ́ Yorùbáwùyí fan check if you already have an account. I am not checking if you already have an account. Me and my Yorùbáwùyí fans we are supporting Iroyin ní part ọ̀dọ̀ tiwa we are supporting Iroyin ní part ọ̀dọ̀ tiwa we are not saying whether Iroyin has account or no account we are supporting Iroyin ní side ọ̀dọ̀ tiwa ni. So if you want naira account that is the naira account. If you want PayPal I'm going just type Yorùbáwùyí lórí PayPal ẹ máa rí so any amount about three Mr. Larewaju náà máa join wa thank you Mr. Larewaju please join wa so after this show I'm going to have there 5-man squad or 6-man squad. ṣé ti rí tí wọ́n sọ fún yín pé tẹ bá ń gbowó lórí ìkíní pé mi kì í ní ìráyè àwọn máa ń bínú àgàgà ìyàwó Stella yìí wọ́n máa ń bínú sí mi wọ́n ní ẹ̀ka gbọ́ kan kíní mi ìráyè mi ì fi gbéraga èmi nìkan fún ara mi
ọlọ́mọ pé mo busy èmi nìkan fún ara mi ní nǹkan tèmi fún ara mi nìkan ọlọ́mọ pé mo busy mo tún gba àwọn èèyàn mọ́ra ni ẹ tí mo place account number yìí iṣẹ́ tó ń bá mi ṣe ó kọjá tèrè mi